wa rahmatullahi ta'ala barakatuhu. Mò ń kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi káàkiri àgbáńláyé pé ìbùkún Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé. Ní òní yìí, òǹṣẹ́ ńlá Anabi wa Muhamad sallallahu alayhi wa sallam, ó ní ìran mẹ́ta kan ń bẹ tí wọ́n máa ṣe àdúrà tọ́lọ́run ní gbàdúrà wọn. Wọ́n ní ya Rasulallah, àwọn ni àwọn mẹ́ta tí wọ́n máa ṣe àdúrà tọ́lọ́run ní gbàdúrà wọn. Ó ní bí wọ́n fi òru wọn ṣàdúrà, òdo ni wọ́n gbà. Bí wọ́n fi àárọ̀ wọn ṣàdúrà, àdúrà tí ò ní gbà ni wọ́n ń ṣe. Bí wọ́n fi gbogbo ìgbésí ayé ṣe fi bẹ́ẹ̀ pé ya Rabbi, ya Dhal Jalal wal Ikram, ó ní sùkẹ̀ Ọlọ́run ṣe kí ni Ọlọ́run ní gbàdúrà wọn. Ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ̀ ń wò mí, sẹ́yìn náà ń bẹ nínú àbí mi náà ń bẹ nínú wọn. Ẹ jẹ́ á béèrè lọ́wọ́ ara wa, ẹ jẹ́ á béèrè dáadáa. Ẹlòmíì ò ní máa ń tó ṣẹlẹ̀ tí àdúrà òun fi ń dènà wájú Ọlọ́run. Ẹlòmíì òun gbàdúrà lórí ọmọ Ọlọ́run ò gbàdúrà òun. Òun gbà lórí ayé Ọlọ́run ò gbàdúrà òun. Kí ló dé Ọlọ́run ta lòun ṣẹ̀? Òun sì ń kírun, òun sì ń gbàwẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ kí ló máa jẹ́ ìjákulẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ tọ́lọ́run fi ní gbàdúrà rẹ̀? Ó lè wà nínú àfáà, ó lè wà nínú olówó, ó lè wà nínú àwọn imams, ó lè wà nínú àwọn mẹ̀kúnnù tí wọ́n pé ya Rabbi Ọlọ́run ní gbàdúrà wọn. Òjíṣẹ́ Ọlọ́run ẹni tí ìkẹ́ àti gẹ̀ẹ́bẹ̀ẹ́ fún sọ́wọ́ yìí pé ó ní salathatun yad'una rabbahum wa lam yustajab. Àwọn mẹ́ta wọ̀nyí ẹnì kankan ò mọ̀ wọn o, ṣùgbọ́n ìwọ náà yẹra ẹ wò. Ìrẹ́ bàbá tó ń gbọ́ mi yẹra rẹ wò. Àǹtí tó ń gbọ́ mi ìwọ náà yẹra rẹ. Sọ ń bẹ nínú àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí, ẹ béèrè dáadáa. Ẹlòmíràn pé àwọn ọmọ tó ń ṣe fún àwọn aládùúgbò yìí o, wọn kàn dẹ́yẹ sí òun náà ni. Wọ́n àdẹ́yẹ sí ọ. Ìwọ ni ó yẹra rẹ wò. Alákọ̀ọ́kọ́ ńbẹ náà ni pé òǹṣẹ́ ńlá Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam, ó ní rajulun lahu imra'atun sayyi'atul khuluq wa lam yutahhiqha. Bánabi ṣe pé nínú àdíìsì rẹ̀ nìyẹn, nínú ọ̀rọ̀ rẹ̀ nìyẹn. Ó ní náà lọkùnrin kan, ta náà lọkùnrin náà, òun náà lẹni tó níyàwó bú, tó níyàwó ìyà, tó níyàwó bò. Irú ẹ̀ lẹ́ni yẹn. Ẹni tá à ń sọ wọ̀nyí, òun náà lẹni tó ṣe wípé ìyàwó rẹ̀ ò ní iṣẹ́ dáadáa kankan ti ṣe láyé. Iṣẹ́ ẹbú níyàwó rẹ̀ ń ṣe. Wọ́n la mi tọ̀ lẹ́kọ̀ọ́ à, Ànábì ní kò sì kọ́ irú obìnrin bẹ́ẹ̀ lẹ̀. Ẹni tó bá níyàwó búnlé tí ò sì kọ̀ ìyàwó rẹ̀ lẹ̀, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó ní bí rẹ̀ bá ṣàdúrà Ọlọ́run ti kí ni Ọlọ́run ò ní gbàdúrà rẹ̀ níbẹ̀. Ẹnì kejì, òun náà lẹni tí dúkìá ọmọ òrukàn ń bẹ lọ́wọ́ rẹ̀. Dúkìá ọmọ òrukàn tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà. Bóyá ọmọ ẹ̀gbọ́n rẹ ni o, ọmọ àbúrò rẹ ni o, ọmọ ọ̀rẹ́ rẹ ni o, tẹ́wé proper tí wọ́n sì ń bẹ lọ́wọ́ rẹ tó o bá fún wa ní ẹ̀tọ́ wọn, wọ́n bá wọn yẹn dàgbà. Bí ẹni bẹ́ẹ̀ bá ṣàdúrà, òun náà ò ní jakulẹ̀ nínú àdúrà rẹ̀. Àdúrà yẹn ò ní gbà, yóò wá bí ìkúta ló ń ṣẹ̀. Ẹlòmíì àdéhùn ọmọ ṣẹlẹ̀ sí, bá lóun ṣe ń yọ lọ́tún, ní ọmọ yẹn ló sì pé Ọlọ́run ò tẹ́ wa wá lọ́wọ́, ẹ yẹra yín wò. Dúkìá ọmọ òrukàn tí ń bẹ lọ́wọ́ rẹ lọ jùúlẹ̀, lọ gbélẹ̀ fún wa, lọ gbélẹ̀ fún wa. Inú òkú yóò lè dùn sí ọ nínú sàárè. Ẹ wá lẹ́lẹ̀ kẹta, òun náà lẹ́n tí ó jẹ gbèsè. Ẹni tó jà nǹkan lọ́pọ̀lọpọ̀jà ọ̀rẹ́ mi dákun yá mi ní kinní yìí, kí n dá padà fún ọ. Ẹ méjà wà Yorùbá. Nígbà táwọn fẹ́ gbàmù ẹ̀bà, la mọ̀ sojú àánú. Tọ́wọ́ yọ pé a jẹ ìbàtàn náà dẹ̀ mọ́, àwọn àjọkọ ẹni yẹn. Ànábì ni ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀. Sọ́lá Yorùbá Ànábì sallallahu alayhi wa sallam. Ó lẹ́nikẹ́ni tó bá gba nǹkan tí ó bá dá nǹkan yẹn padà, ó ní bó sàdá Ọlọ́run lè gbàdúrà rẹ̀. Ẹ̀yin ọmọ ìyá mi nẹ́ẹ̀sì Islam, mẹ́ẹ̀ta wọ̀nyí àwọn náà ti lákọọ́lẹ̀. Ẹ wo ìtàn Ànábì wa Ibrahim alayhi salatu wa salam. Ìtàn yẹn kọjá bẹ́ẹ̀. Ó dénú ilé ọmọ rẹ̀, ó kànlẹ̀ fún bẹ́ẹ̀ pé assalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ìgbà tí àwọn ọmọ ẹ̀ jáde sí kò wà dáadáa sí Ànábì wa Ibrahim alayhi salatu wa salam. Ìgbà tí Ànábì Ibrahim dé tó rọ́ ọmọ ẹ̀, ó ní ìrẹ́ ọmọ mi, ó ní náà ìrẹ́ bàbá mi, mò ń dá yín lò. Ó ní ọwọ́ sọ fún ìyàwó ọmọ rẹ̀ pé tí ọkọ rẹ̀ bá ti dé o, sọ pé lẹ́kùn inú ilé yìí ò ṣe kí ni o, ilẹ̀kùn ilé yìí ọ̀dà kó ṣe kí ni o, ọyọ́ dànù. Nígbà tí Ànábì Ismail alayhi salatu wasalam tó dénú ilé, ó kí ìyàwó rẹ̀ kí pé ìrẹ́ ọkọ mi máa wọlé máa rọra. Nígbà tó kí tán, ó wá ní ìrẹ́ ọkọ mi, bàbá kan wálé o. Ó ṣùgbọ́n gbólóhùn tí bàbá ìsọ nìyí pé ilẹ̀kùn inú ilé rẹ̀ yìí kò ṣe kí ni o, ọ̀dà lọ yí padà.
ìgbà tí Anabi wa Ismail alayhi salatu wasalam tó dà wọn ni ó ní ìyàwó mi ó ní ìwọ gangan ni bàbá ẹ tó rí yẹn bàbá mi lọ́wọ́lé yẹn ìwọ gangan ló pélé ẹ̀kọ́ rẹ ìwọ gangan lọ́ọ̀dá ó ní kéèyàn kún ọkọ lẹ̀ ìgbà tí Anabi Ismail tó kọ ìyàwó rẹ̀ lẹ̀ alayhi salatu wasalam ó ní àdígbàdo àwọn àjọ lọ ẹ̀rọ lẹ́ẹ̀kejì òun náà ń dúkìá ọmọ òrukàn nínú àyá al-Qur'an Ọlọ́run sọ fún Anabi wa Muhamad sallallahu alayhi wa sallam pé ẹnikẹ́ni tó bá ná dúkìá ọmọ òrukàn iná Ọlọ́run yóò wọ̀ ní ògbèdà kíámà oúnjẹ iná sípò ara rẹ̀ nínú àdìsí Anabi wa Muhamad sallallahu alayhi wa sallam ó ní anna wàkà fílíyẹtì fìlìdánà àkàtà ó lé mi àtẹni tọ́jú ọmọ òrukàn ó ní báyìí láti ẹni tó ń gbèdà kíámà ẹ dákun ìyá àpéjúwe tó ṣe yìí pé àwọn ọjọ́ wà dáná Ọlọ́run papọ̀ tó ń gbèdà kíámà ẹ mọ ìyá mi ẹ̀yin náà ṣe dára sáwọn ọmọ òrukàn tí ń bẹ lákàtà yín nínú ilé yín ni lọ́dẹ yín ni ládùúgbò yín ẹ ṣe dáadáa sí wọn ẹ má jẹ́ dúkìá ọmọ òrukàn ọ̀rá mọ́ yín lọ́wọ́ inú yóò mọ dùpẹ́ ẹ̀sáyé wà ládàá sí ìrégbèlè ń ṣe ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀rẹ̀ náà ni ẹni tó bá jẹ gbèsè tí ọba dáhùn káyọ̀ padà nínú àdìsí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní nafsul mu'min mahalaqatun bidaynihi hatta yuqda anhu ó ní ọmọ Ànábì Ádámà kan tó jẹ́ múmi ní òdodo tí ń gbàwẹ̀ tí ń kírun tí ń yọ sàká tí ń ṣe dáadáa láyé ó ní wọn ó sùn ẹ̀mí yìí kọ́ níjọ́ ń gbèǹde àlìkíyàmọ̀ kò ní wà ní jáde náà lọ kí ló fà á nítorí gbèsè náà ni o gbogbo àtàwọn jẹ gbèsè ń bì ẹjá gbìyànjú kájà nǹkan oníkan padà fún wa láwọn atọ́lọ̀ wọn gbàdúrà wọn lákùnjẹ́mi àti iná ọjọ́ wa ń bẹ̀ Ọlọ́run mọ̀jà sàmì dáadáa jẹ́ àdúrà láńṣe yìí o Ọlọ́run mọ̀jà gbọ̀gbà tí àdúrà sàmì dáadáa àdúrà tá à ń fi pe Ọlọ́run ní kọ̀kọ̀ ní gbangba Ọlọ́run mọ̀ṣẹ̀ ìjẹ́ ní kọ̀kọ̀ wa lóhùn Ọlọ́run kó síjú àánú ẹ̀wù wa ìran mẹ́ta lọ́lọ́run ní segin lọ́wọ́ ní gbàdúrà àwọn jọ̀ọ́ gbèǹdé àlìkíyàmọ̀ lọ́lọ́run ní gbàdúrà àwọn láyé bì bí wọ́n ṣàdúrà bí wọ́n fòrú pé bí wọ́n fi àárọ̀ pé wallahi Ọlọ́run ní gbàdúrà àwọn Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam wọ́n náà má jẹ́ kan náà mẹ́ta yìí aláwọ̀kọ́ bẹ̀rẹ̀ pé ìyàwó tó bá nílé kíyèsí ara rẹ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀ náà ni pé dúkìá ọmọ òrukàn tí ń bẹ lọ́wọ́ rẹ̀ gbìyànjú láti dá padà fún ẹlẹ́ẹ̀kẹta náà ni pé gbogbo ohun tá a bá yá ayáwó ni o ayá dúkìá kan ni o agbàǹkan ẹgbẹ̀rún láti dá padà ọlọ́mọṣà ìgbàdo ẹ̀ nìkan bá a ṣe ń wo fídíò yìí ẹjẹ́ náà gbìyànjú láti máa ṣẹ́ǹjẹ̀ sáwọn mọ̀lẹ́bí wa pé ìran mẹ́ta kan tọ́lọ́wọ́ lè gbàdúrà wọn Ọlọ́run àtẹ̀gbẹ́ Ọlọ́run mọ̀jẹ̀ ká sínú wọn o insha Allah rahman ẹ share ẹ comment lórí lecture yìí bákan náà gẹ̀gẹ̀ subscribe lórí page náà Imam Olúwakẹ́mi TV when you are watching this video you can subscribe on it share it and comment on it and I pray to Almighty Allah to answer our prayer and grant our effort with success in this life and hereafter. Wala hawla wala quwwata illa billah al-aliyyil azim.